Sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúbi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ń kọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayo Agboola ti lò níbẹ̀rẹ̀ ó ti gbọ́n. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ látọ̀ fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Meet Olaide Oropo on Ayoka program every Thursday 5 p.m. American time, 10 p.m. Nigerian time, and 9 p.m. Ghana time on Dayo Agboola RadioTv. You can call us on +1443 760 8578. Ayoka, you can't afford to miss it. Catch ya. Tí ó wálé odunra rẹ̀ lẹ́kọ̀ọ́ yangan ni kẹ́rẹ́kọ̀ bí ọgbẹ́ onídà olè ẹ̀jẹ̀ mu ti ń jẹ́ olúwọ̀nrán kókó lódò wá bá wọn lọ́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 
mọ̀kànmọ̀kànmọ̀kànmọ̀kàn ìpè bí ogun bá gbalẹ̀ tó gbòdò mo sì gboko bàbá tó bí òun lọ́mọ lọ tani ọ̀sà ìmọ̀ kó sàtọ́ bá gbalẹ̀ tó gbòdò ó lè gboko bàbá ẹni lọ́wọ́ ẹni ni lákàáyé bọ́ ọ bá doyin dákun mọ́ tàmí o lákàáyé o bọ́ ọ bá dọ́gìdán o ló làjù dákun mọ́ pẹ̀ràn ìyá mi jẹ òkúta fi sí para tọ́ba para jẹ òkúta fi lákọ̀ tọ́ba kò ya pẹrẹgẹdẹ bí aṣọ òkúta fi lélẹ̀ tí ìjà wàrà pàpà lákàáyé o ẹ̀jẹ̀ mu ti ń jólú wọn ran kókó lọ́dọ̀ wá bá wọn lọ́lọ́lọ́lọ́ ẹ̀rù ògún bàbí tó ògún tó pọkọ sójú iná ọ̀pá ìyá rẹ̀ sẹ́yìn àrù ó pọ̀ lórí alárinà gbàgede ẹbẹ̀ ní tí ọgbọ́n ẹ mà ṣe o bẹ́ẹ̀ ni bàbá ọdẹ ẹ ṣe ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi gbogbo ẹ ṣe bí ta bá ti ríra ti pẹ́ kó àti làákìra wa ẹ ṣe o ẹ kú ìfẹ́ ṣe miss mi èmi gan miss yín púpọ̀ ẹ ṣe a lọ sí ìrìn àjò kékeré kan ni o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a tún pàdé láyọ̀ èmi ọmọ yín náà ni o Olaide ọ̀rọ̀ pọ̀ yín náà ni òdú ni mí kò ń ṣàìmọ̀ fún mi ò kí n ti àìmọ̀ fólóko ọ̀rẹ́ yín yẹn náà ni o ọmọ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín èmi náà ni Olaide ọ̀rọ̀ pọ̀ ní Dayo Agboola RadioTv ó náà lẹ́wà o ẹ dákun ẹ fìkàlẹ̀ sí i lórí ètò àyọkà ẹ fìkàlẹ̀ sí ká máa jẹ lágbádùn rẹ̀ nṣó
orí ìwé tá a wà yẹn náà ni o orí ìwé tá a wà ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ ẹ má bínú ó yẹ ká ti parí ẹ̀ ṣùgbọ́n ìrìn àjò ráńpẹ́ òun ló fà tá a fi lè parí ẹ̀ kó lè bá a dáa náà ni ó sì máa dáa fún gbogbo wa ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ máa ní àwọn tó kọ́ ni alàgbà Dayo Fagunwa àwọn ni wọ́n ṣèwé yẹn o àwọn Nelson Publishers wọ́n ṣe alátòótẹ́ rẹ̀ àwa ń kà á ní Dayo Agboola RadioTv fún ìgbádùn gbogbo wa ní oníbi gbogbo tá a ti ń gbọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun fìkàlẹ̀ sí o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ká tó máa jẹ ìgbádùn rẹ̀ nìṣó kò tí ì parí ẹ jókòó ẹ jẹ́ ká máa bá ètò náà bọ̀ ẹ ṣe púpọ̀. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúfi ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúfi ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ. ṣá máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ Láìdé máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ. ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa àyọkà yìí ṣá máa kà á lọ. every Thursday gbogbo ọjọ́ Àlàmísì àyọkà yìí ṣá máa kà á lọ. aago 5 ìrọ̀lẹ́ Maryland àyọkà yìí ṣá máa kà á lọ. aago 10 alẹ́ Nàìjíríà London tiwa àyọkà yìí ṣá máa kà á lọ. tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn àyọkà yìí ṣá máa kà á lọ. Dayo Agboola RadioTv níbẹ̀rẹ̀ ó ti gbọ́ àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ látọ́ fún ètò yẹn àyọkà yìí ṣá máa kà á lọ. àyọkà yìí ṣá máa kà á lọ. ẹ ṣé o láti ilé agbára ní ìgbà tá a kà eléyìí tá a kà kẹ́yìn ní ọjọ́ kejì àwọn ọdẹ akọni lọ́dọ̀ ìrágbèje ní ilé olójúlé méje bí kìnìún ṣe pè wọ́n wípé instead tóun ó fi máa búramúramù láti máa pè wọ́n lọ́kọ̀ọ̀kan kí wọ́n fẹ́ kan ṣètò kí wọ́n kọ̀wé kí wọ́n lísì orúkọ wọn bó ṣe jẹ́ bí wọ́n á ṣe máa yọjú sóun lọ́jọ́ kọ̀ọ̀kan a rí wípé wọ́n wá fiṣẹ́ náà lé kọ̀lọ̀kọ̀lọ̀ lọ́wọ́ wípé kí kọ̀lọ̀kọ̀lọ̀ torúkọ wọn bí wọ́n ṣe máa wá lójoojúmọ́ ibẹ̀ lákàdé lọ́jọ́ sí o níbi tá a ti dánu dúró ká tó lọ sí ìrìn àjò lénìí a ó wá bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wò bí wọ́n ṣe torúkọ àti bí wọ́n ṣe ń lọ bá kìnìún tó fẹ́ pa wọ́n jẹ lọ́kọ̀ọ̀kan ẹ fi kalẹ̀ sí o ẹ jẹ́ a máa gbádùn rẹ̀ nìṣó. lẹ́yìn tí ẹ kò sọ ilé yìí tán erin kí n lẹ́yìn gbogbo àwọn ẹranko ìyókù sì gbà bẹ́ẹ̀ nígbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ bẹ̀rẹ̀ sí to orúkọ ara rẹ̀ ni ó tò ṣáájú ó sì tó ti àwọn ìyókù tẹ̀lé gẹ́gẹ́ bí ètò inú ìwé yìí òwúrọ̀ ọjọ́ kejì tí wọ́n ṣe ìgbìmọ̀ yìí ní pípajẹ kan kọ̀lọ̀kọ̀lọ̀ ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ kò lọ sí ọ̀dọ̀ kìnìún ó di ọ̀sán kọ̀lọ̀kọ̀lọ̀ kò lọ ilẹ̀ tún ṣú bákan náà nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì kìnìún ránṣẹ́ pé erin ẹkùn àti ìkookò ó wí fún wọn bí kọ̀lọ̀kọ̀lọ̀ kò ti wá láti ọjọ́ tí pípajẹ ti kàn án tí ó sì jẹ́ pé orúkọ rẹ̀ ni ó ṣáájú eléyìí ya àwọn ẹranko mẹ́ta wọ̀nyí lẹ́nu wọ́n sì ránṣẹ́ sí kọ̀lọ̀kọ̀lọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láìpẹ́ ó dé gbogbo wọn sì bí léèrè ohun tí ó jẹ́ kí ó ṣe irú àfojúdi bẹ́ẹ̀ wọ́n fẹ́rẹ̀ máì tí ì sọ lẹ́nu tán nígbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ ti kó ẹjọ́ ba ilẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí rò ó ní kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ o ẹ ó ṣe bàbá àwọn ẹranko di alẹ́ ẹ kò ní rí ìjà ọdẹ o ẹ kò ní rí ti pàkúté bókù díẹ̀ kí ẹ bọ́ sínú okùn dídẹ Ọlọ́run yóò yọ yín ṣebí kò bá ṣe ìfẹ́ yín àti ìgbẹ́kẹ̀lé yín sí mi ẹ kò ní jẹ́ gbé irú iṣẹ́ ètò báyìí fún mi kí ni mo já mọ́ láàrin àwọn ẹranko ìyókù ní ọjọ́ tí ẹ tilẹ̀ dárúkọ mi ní ọjọ́ tí ẹ tilẹ̀ dárúkọ mi ní àjọ pé kí n ṣe ètò náà ó yà mí lẹ́nu àdúrà mi sì ni pé
kí Ọlọ́run má jẹ́ kí iná ìfẹ́ tí ẹ ní sí mi kú o, kí ó máa jó gèrègèrè tó bẹ́ẹ̀ tí bí mo bá kú ẹ ó bá mi tọ́jú àwọn ará ilé mi. Mo fẹ́ kí ẹ mọ̀ pé n kò jẹ́ ṣe àfojúdi sí yín rárá. Ọ̀ràn lórí bẹ́ẹ̀ o. Ṣé ẹ rí igi ọ̀gànwọ́ ńlá ọ̀hún ni? Ó tọ́ka sí ìhà ibẹ̀. Níbẹ̀ ni ilé mi wà. Ṣé ẹ sì torí ti igi ìrókò ńlá kan tí ó wà lábẹ́ igi tí ọ̀gànwọ́ wà ní? Ó tún tọ́ka sí ìdí rẹ̀ ni àwọn ẹranko mẹ́rin mìíràn tún wà bí ẹ̀yin, kìnìún kan, erin kan, ẹkùn kan àti ìkookò kan. Àwọn ni kò jẹ́ kí n wá láti àná. Ṣe ni wọ́n ń dààmú gbogbo àwa ẹranko tí a wà lágbègbè ibẹ̀. Bí kò bá ti ṣe bẹ́ẹ̀, ẹ bá gbìyànjú kí ẹ fẹ́ ojú wọn kù, bóyá ni ẹrankẹ́ran yóò fi lè tọ ọba wá fún pípa jẹ. Ọ̀ràn yìí ya gbogbo àwọn ẹranko wọ̀nyí lẹ́nu nítorí tí wọn kò ní èrò pé ẹranko mìíràn tún wà nínú igbó yìí bí àwọn. Kìnìún dáhùn pé ǹjẹ́ òótọ́ ni kìnìún mìíràn tún wà nínú igbó yìí? Kọ̀lọ̀kọ̀lọ̀ ní kábíyèsí o, òótọ́ ni. Kìnìún tún bí báyìí pé ǹjẹ́ ó dá ọ lójú? Kọ̀lọ̀kọ̀lọ̀ ní ó dá mi lójú gbangba. Ohun tí mo rí níbẹ̀ ṣá ni pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹranko náà tóbi tó yín, síbẹ̀ wọn kò lágbára bí ẹ̀yin, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń lé mi tí wọn kì í sì lè bá mi. Kò sí àní-àní pé bí ẹ bá bá wọn jà ẹ ó borí wọn. Bí ẹ bá sì ti borí wọn tí ẹ pa wọ́n, kí ẹran máa wọlé tọ̀ ọba lákòókò ni. Ọ̀nà tí kọ̀lọ̀kọ̀lọ̀ gbà fi sọ ọ̀rọ̀ yìí àti ohun tí ó fi sọ kò jẹ́ kí ẹnikẹ́ni nínú àwọn ẹranko yìí fura pé irọ́ ni ó ń pa. Gbogbo wọn múra, wọ́n tẹ̀lé kí ó lọ fi ibi tí àwọn ẹranko náà wà hàn wọ́n. Òun kó gbogbo wọn ó di etí kànga kan tí ó kún fún omi tí ó sì jìn gidigidi. Nígbà tí wọ́n dé ibẹ̀, kọ̀lọ̀kọ̀lọ̀ tọ́ka sí inú kànga náà. Ó wí pé kí wọ́n wo inú omi náà, wọn yóò rí àwọn ẹranko tí òun sọ. Nígbà tí àwọn ẹranko mẹ́rin wọ̀nyí wo inú kànga, wọ́n rí òjìji ara wọn nínú omi. Wọ́n fẹ́ eyín, òjìji wọn náà fẹ́ eyín pẹ̀lú. Wọ́n sì gbọ́n ìrù bákan náà ni. Níkẹyìn wọ́n pa èrò pé kí àwọn tọ òjìji ara wọn lọ. Bẹ́ẹ̀ ni wọ́n fò sínú kànga, gbogbo wọn sì kú bétekun. Òpin ìtàn náà nìyí. Kìnìún fẹ́ kú ikú omi. Ó di ẹrù aláṣejù lé orí. Ó ní kí ẹranko wá máa wọlé bá òun. Mo bi yín, wọ́n ṣe bẹ́ẹ̀ wọlé tọ̀ bàbá rẹ̀ rí ń dán. Mo ti sọ ìtàn aláṣejù kìíní, ó kù ìtàn aláṣejù kejì. Èyí nìní. Nígbà tí bàbá ọkùnrin kan kú, ó fi 100 pọ́ùn sílẹ̀ fún. Ọkùnrin yìí fi gbogbo owó náà ra àwọn nǹkan ẹlẹgẹ́ gbogbo tí wọ́n lè fọ́, àwọn bíi ṣágo, ife mímú nǹkan oríṣiríṣi ìgò, oríṣiríṣi dígí, onírúurú àwo ìjẹun àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá ó fẹ́ láti fi wọ́n ṣe òwò. Ní òwúrọ̀ ọjọ́ kan, ó tò gbogbo èlò wọ̀nyí lé orí ara wọn. Nígbà tí ó sì wò títí, inú rẹ̀ dùn, ó sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ. Ó ní ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé sókè láti ilé agbára. Láyé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúfi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Láyé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúfi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́, aago 3 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ.
Dayo Agboola níbẹ̀rẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣàmà ká lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ la gbọ́ fún ètò yẹn. Àyọkà yìí ṣàmà ká lọ. Àyọkà yìí ṣàmà ká lọ. Ẹ ṣé o, ẹ ṣé láti ilé agbára. Ọgọ́rùn-ún pọ́ùn tí mo ní yìí owó kékeré kọ́. Ṣé òun náà ni mo fi ra àwọn nǹkan wọ̀nyí? Dájúdájú bí mo bá tà wọ́n n ó jèrè ọgọ́rùn-ún pọ́ùn mìíràn sí i. Owó yóò sì di 200 pọ́ùn. Ó dá mi lójú pé 200 pọ́ùn kì í ṣe ọmọdé owó. Nígbà tí mo bá sì mú èyí nì tí mo tún fi ra ọjà, ǹjẹ́ kò ní di 400 bẹ́ẹ̀? Bí mo bá sì ti ní 400 pọ́ùn owó dé, ènìyàn kò máa ń pẹ́ di olówó o. Bẹ́ẹ̀ ni bí mo bá fi èyí ní ṣe òwò, n kò ní ṣàìjèrè 400 mìíràn. Bẹ́ẹ̀ owó mi ń di 1000, ṣùgbọ́n bí mo bá lọ ní 1000 pọ́ùn, mo bọ́ sí ayé kí gbogbo ènìyàn máa kó kìkì mi ni. Síbẹ̀síbẹ̀ náà 1000 pọ́ùn kò ní dúró bẹ́ẹ̀. Bí mo bá sì tún fi òun náà ṣòwò ńkọ́, ṣé yóò mú èrè wá? Ó tilẹ̀ dájú gan pé èrè ńlá ni yóò ti ibẹ̀ jáde, nítorí owó mi lè ti pa bẹ́ẹ̀ di 1000. Lákòókò tí mo bá ní 1000, gbogbo ìlú ni yóò mọ̀ mí. Ọ̀rọ̀kọ́rọ̀ tí mo bá sì sọ ní ìlú, abẹ ni ó gé e. Ṣùgbọ́n bí mo tilẹ̀ ní èyí nì, n kò ní dúró, n ó máa ṣòwò títí 1000 yóò fi di 2,000, tí 2,000 yóò di 4,000, bẹ́ẹ̀ tí n ó fi di ẹni tí ń ní 1000 pọ́ùn lọ́nà 1000. Bí mo bá ti ní 1000 pọ́ùn lọ́nà 1000, ó kù kí n máa jẹun, kí n máa lo aṣọ, kí n máa ṣe fàárí, kí gbogbo ènìyàn sì máa kan sára sí mi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ṣé owó ni ènìyàn fi ń wá owó rí? Kò tọ́ kí n jókòó bẹ́ẹ̀. Ó yẹ kí n ṣe òwò díẹ̀ sí i. Bí mo bá fi èyí nira ọjà tí mo tún tà á, owó mi yóò máa súnmọ́ 1000 lọ́nà 1000 lọ́nà 1000 lọ́nà 1000. Àkókò náà wáyé ni n ó wá sinmi. N ó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ìyàwó kan. Ṣùgbọ́n ọmọ ta ni n bá fẹ́ ní ìlú yìí? Àfi ọmọ ọba. Nígbà tí mo bá sì gbé ní ìyàwó, tí ó bá dé ilé mi, n ó máa gbéraga sí i. Ṣé ìyàwó mi ní í ṣe? Owó mi ni mo fi fẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ ọba ni. Síbẹ̀ n kò dé ilé bàbá rẹ̀ tọrọ oúnjẹ jẹ. Ìgbà mìíràn bí ó bá wá oúnjẹ fún mi, n kò ní jẹ ẹ́. Ó sì dá mi lójú pé inú rẹ̀ kò ní dùn. Yóò ránṣẹ́ sí ìyá rẹ̀. Wọn yóò wá láti bẹ̀ mí. Nígbà tí wọ́n bá sì kúnlẹ̀ níwájú mi, tí wọ́n bá ń bẹ̀ mí, n kò ní ṣe bí ẹni pé mo rí wọn. Ọ̀ràn náà yóò dùn ìyàwó mi, yóò sì dì mí lẹ́sẹ̀ mú. Yóò wí pé, jọ̀wọ́ wò mí lójú ọkọ mi. Ṣé ẹ̀yin náà mọ̀ pé mo fẹ́ràn yín? N kò jẹ́ déédéé fi ebi pa yín bẹ́ẹ̀. Òjò tí ó rọ̀ lánàá ni kò jẹ́ kí igi jóná dáadáa. Ó ní ó sì jẹ́ kí oúnjẹ pẹ́ bẹ́ẹ̀ lónìí. Mo sì bẹ̀ yín púpọ̀ kí ẹ má ṣàìwò ti ìyá mi tí ó wà lórí ìkólẹ̀ yìí. Èmi náà kò tún ní jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Bí ó di kí ebi pa yín, n ó lọ tìkára mi wá igi níbikíbi tí mo lè rí. Dájúdájú àánú rẹ̀ yóò ṣe mí, ṣùgbọ́n síbẹ̀ n ó fẹ́ láti fi ọlá mi hàn. N ó sì ta ní ìpà báyìí. Ọkùnrin yìí ti gbàgbé ara rẹ̀ níbi tí ó ti ń sọ̀rọ̀ wọ̀nyí. Ó ta ìpà síwájú. Bí ó ti pé ọ̀rọ̀ ìkẹyìn báyìí, gbogbo nǹkan tí ó fi 100 pọ́ùn rà sì fọ́ wọ́n run wómúwómú. Ọ̀kẹ́rẹ́ gun orí ìrókò, ojú ọdẹ dá. Ṣe ni ojú ọkùnrin náà mọ́ foo. Aláṣejù kò tí ì ní owó. Ó ń ta ọmọ ọba ní ìpá. Bí ó bá ní owó tán, iṣẹ́ ni yóò ṣe. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ohun tí wọ́n tún sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni àbámọ̀ àti oore ṣíṣe. Ìbá ọ̀rọ̀ díẹ̀ ni wọ́n sì sọ nípa wọn kí n tó tún fi ìtàn gbé lẹ́sẹ̀. Àbàwọ́n ènìyàn ni àbámọ̀ jẹ́. Kò sì sí ẹni tí ó lè fọ àbàwọ́n náà dá pátápátá. Ìbá jẹ́ pé àbámọ̀ kúrò nínú ayé ni. Ayé ìbá fẹ́rẹ̀ dára tó ọ̀run. Irú nǹkan tí ó jẹ́ náà ni ó jẹ́ kí àwọn àgbà máa pa òwe pé òṣè ní parí ẹkún, àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀ràn. Gbogbo ọ̀tọ̀kùlù pé wọn kò rí ẹbọ àbámọ̀ ṣe. Ó ṣe bí òwe o. Nípa ti oore ṣíṣe, lóòótọ́ ó yẹ kí ènìyàn máa ṣoore, ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kí ènìyàn mọ irú oore tí òun ó ṣe àti ẹni tí òun ó ṣe fún. Àwọn ẹlòmíràn kàn déédéé ṣoore sá nítorí tí wọ́n mọ̀ pé oore ṣíṣe dára.
wọn kò ronú bóyá irú oore tí àwọn ń ṣe yẹ tàbí kò yẹ. Ẹni tí ó bá ń ṣe oore bí aláìronú, ibi ni olúwa rẹ̀ ń ṣe. Ọkùnrin tí ó ní apá méjì àti ẹsẹ̀ méjì tí kò sì ní àbùkù àrùn lára tí ó tún ń ké, ẹni Ọlọ́run bùn ó bùn mi. Kò yẹ ní ẹni tí a bá ṣe sàárà fún. Ẹni tí ènìyàn bá ṣe sàárà fún ni ẹni tí nígbà tí olúwa rẹ̀ rí, ó mọ̀ dájúdájú pé kò ní agbára àti wá oúnjẹ òòjọ́ rẹ̀ bí ó tilẹ̀ ti wù kí ó rí. Ó sa ipá tó. Àwọn ẹni bí arúgbó pátápátá àti aláìsàn tí kò lè dìde lójú kan. Ẹ gbọ́ ìtàn ọkùnrin yìí kí ẹ sì fi ọ̀ràn rẹ̀ ṣe àríkọ́gbọ́n. Ní ọjọ́ kan, ọkùnrin kan lọ sí ìdálẹ̀. Bí ó ti dé etí ìlú kan, ó bá ẹkùn kan nínú àgò irin. Àgò irin yìí jẹ́ pàkúté tí àwọn ará ìlú náà dẹ láti fi mú ẹkùn nítorí àwa máa yọ wọ́n lẹ́nu. Wọ́n ṣe àgò irin yìí lọ́nà tí ó jẹ́ pé bí ẹkùn bá ti lè jàjà wọ inú rẹ̀ lẹ́ẹ̀kan, kò ní lè jáde fúnra rẹ̀ àfi bí ẹlòmíràn bá ṣí i sílẹ̀. Nígbà tí ẹkùn rí ọkùnrin yìí, ó bẹ̀ kí ó ṣí òun sílẹ̀, ṣùgbọ́n òun kọ̀ fún un. Ó bẹ̀ títí ọkùnrin náà kò ṣílẹ̀kùn fún un. Níkẹyìn ẹkùn ní, ọ̀hú o, kí ni mo fi ṣe ọ́ tó bẹ́ẹ̀ tí òní ló ń rò okòrò tí ọ̀la ń dán. Lóòótọ́ ni gbogbo ènìyàn ń pè mí ní ẹranko búburú, ṣùgbọ́n èmi mọ̀ pé ẹranko rere ni èmi ń ṣe. Ṣé ìwọ náà mọ̀ pé yọ̀yọ̀ ni ẹnu aráyé ń dán? Ẹnu tí wọ́n bá fi yìn ènìyàn náà ni wọ́n fi ń bú u. Bí ìwọ bá sì bá mi gbé ní ọjọ́ mẹ́ta, ìwọ yóò sọ pé kò sí ẹni tí ó tún wù wọ́ bá gbé àfi èmi. Ògìdán, olólà ijù, akọmọláìlábẹ. Mo sì fẹ́ kí o mọ̀ pé bí o bá lọ, n kò ní ṣàìrí aláàánú tí yóò yọ mí. Ṣùgbọ́n bí mo bá tún fi ojú kàn ńkọ́, níbo ló wọ̀ o? Bẹ́ẹ̀ ni ó dá mi lóhùn pé ojú yóò tó ara rí. Nígbà tí ọkùnrin yìí gbọ́ báyìí, ó ní, òótọ́ ló sọ. Bí o ti sọ yìí, ó tilẹ̀ yé mi jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bí ẹ̀rù kò bá ba ènìyàn, ó yẹ kí olúwa rẹ̀ bẹ̀rù. Bí mo bá yọ ọ́ tán tí o fò mọ́ mi, tí o fà mí ya pẹ́rẹpẹ̀rẹ, kí ni kí tèmi ti já sí? Ẹkùn náà sì dáhùn wípé, bí o bá ṣe èyí tí ìwọ ń sọ nìní, ọ̀rọ̀ kékeré ni èyí ni. Ṣe kankan, àkókò ń lọ. Ṣílẹ̀kùn kí o yọ mí, èmi kò jẹ́ ṣe ibi sí ọ láéláé. Ọ̀rọ̀ dídùn tí ó ti ẹnu ẹkùn jáde ti mú kí ọkùnrin yìí gbàgbé pé ọ̀ràn ló jí ojú ikú tí ẹkùn fi ẹnu rẹ̀ tó ọ̀ràn ara rẹ̀ ṣe. Ọkùnrin yìí lọ sí ibi àgò yìí, ó sì ṣí ilẹ̀kùn sílẹ̀. Bí ẹkùn ti jáde tán, ṣe ni ó fò mọ́ lọ́rùn, ó fẹ́ pa á jẹ. Ṣùgbọ́n ọkùnrin yìí náà yára bẹ̀ ẹ́ pé kí ó ṣe gáfárà, kí àwọn ro ẹjọ́ àwọn náà fún ẹni márùn-ún tí àwọn bá kọ́kọ́ rí, àti pé ìdájọ́ tí àwọn márààrún bá ṣe ni kí àwọn tẹ̀lé. Àwọn méjèèjì sì jùmọ̀ ń lọ. Láìpẹ́ wọ́n pàdé ewúrẹ́. Bí wọ́n ti rí i ní ọkùnrin yìí ti kó ẹjọ́ balẹ̀. Ó rò bí òun ti ṣe ń bọ̀, tí òun rí ẹkùn nínú àgò irin, tí ó bẹ̀ òun kí ó yọ òun, ṣùgbọ́n tí òun kò fẹ́ yọ ọ́, tí ó sì bẹ̀bẹ̀ títí tí ó fi rẹ̀, tí ó fi ṣe ohun tí òun sì fi yọ ọ́, àti bí ó sì tó ti sọ pé òun fẹ́ pa òun jẹ lérí oore ńláńlá tí òun ṣe yìí. Nígbà tí ó ro ẹjọ́ báyìí tán, ewúrẹ́ ní, abanilórúkọ jẹ́ ni àwọn ọmọ aráyé. Wọn kò ní láárí olóòkan. Láti ọjọ́ tí mo ti dé ọ̀dọ̀ ọ̀gá mi yìí, kò ì tí ì jẹ́ kí n gbádùn lọ́jọ́ kan rí. Nígbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ bímọ, kò ní sọ pé òun rí mi. Ó di ìgbà tí mo bá jìyà títí tí mo wò wọ́n dàgbà tán, kí ó tó kí wọ́n mọ́lẹ̀, kí ó tó tà wọ́n, kí ó tó fi owó rẹ̀ bá ti ara rẹ̀ lọ. Bí ó bá ti fún mi ní ọ̀gẹ̀dẹ̀ díẹ̀ lówùúrọ̀, á fi mí sílẹ̀ kí n máa já ewé jẹ kiri. Kì í fún mi ní iṣu, bẹ́ẹ̀ ni kì í fi èrí kan lé mi létè. Nígbà tí ó bá sì jẹ tí ó mu tán, á kó igi bò mí, á fẹ́rẹ̀ lù mí pa. Nítorí náà ọmọ aráyé kò dára rárá, ẹ kò yóò ní láti pa ọ́ jẹ. Nígbà tí ewúrẹ́ dá ẹjọ́ tirẹ̀ tán, ẹ kó paguru sí ọkùnrin yìí láti pa á jẹ. Ṣùgbọ́n òun yára rán létí àdéhùn wọn pé ó kù ẹni mẹ́rin. Wọ́n bá tún ń kó rẹ̀rẹ̀ lọ. Láìpẹ́ wọ́n pàdé ẹṣin kan
nígbà tí ọkùnrin yìí rí ó pè é ó sì ro ti ẹnu rẹ̀ fún ẹkùn náà dúró sí apá kan gbogbo wọn jẹ́ mẹ́ta nígbà tí ẹṣin bẹ̀rẹ̀ sí ìdájọ́ ẹjọ́ tiẹ̀ ó ní ẹnu aráyé dùn bí iyọ̀ ṣùgbọ́n inú wọn bí ọbẹ̀ ìtàdógún ni òótọ́ ló sọ bí o ti sọ yìí ṣùgbọ́n ènìyàn burúkú ti bà rere jẹ́ ṣé tènìyàn tẹranko ló mọ̀ pé ẹranko jẹ́jẹ́ ni mí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jẹ́jẹ́ mi yìí ni ọmọ aráyé fi rẹ́ mi jẹ ìgbà gbogbo ni wọ́n máa ń gùn mí lẹ́yìn tí mo máa ń gbé wọn kiri ọjọ́ tí ó bá sì rẹ̀ mí tí n kò lè sáré tó bẹ́ẹ̀ wọ́n á gún mi ní kẹ́sẹ́ wọ́n á kó paṣán bò mí wọ́n á jẹ́ kí n sáré akọ ìgbà mìíràn tí ìyà bá jẹ mí púpọ̀ jù inú á bí mi màá ré wọn lulẹ̀ lẹ́yìn mi wọ́n á sọ pé ẹṣin dà wọ́n ọ̀ràn aráyé tó pípa ni kí ẹ kó pa ó jẹ ẹ kò tún múra àti pa ọkùnrin yìí ṣùgbọ́n ó tún rán létí pé ó kù ẹni mẹ́ta o láìpẹ́ wọ́n dé ìdí igi ọsàn kan ọkùnrin yìí tún kó ẹjọ́ balẹ̀ ó rò ó nígbà tí ó sọ ti ẹnu rẹ̀ tán igi ọsàn bẹ̀rẹ̀ sí ẹjọ́ dá báyìí ó ní ó dára bí o ti tò ẹjọ́ sílẹ̀ yìí ṣùgbọ́n kò jẹ́ gbé sí ẹ̀yìn ọmọ aráyé láé alákọ̀rí ni gbogbo wọn ṣé ojú kan yìí ni mo máa ń wà nígbà gbogbo n kì í ṣe ẹnikẹ́ni ní ibi ìgbà tí ó bá di ìgbà ẹ̀rùn àwọn ọmọ aráyé wa máa jókòó lábẹ́ mi wọ́n á máa gbádùn ara wọn nígbà tí mo bá sì so èso dípò kí wọ́n rọra máa gùn mí wọ́n á máa ká èso mi mu wọ́n á mú òkò wọ́n á bẹ̀rẹ̀ sí sọ́ọ̀lù mi wọ́n á máa wọ́ mi léwé gbogbo ara mi á sì bù fẹ̀lẹ̀fẹ̀lẹ̀ èmi á di olójú ìka inú yín pọ̀ ojú ti ọ̀bọ àfi dandan kí ẹ kó pa ó jẹ o pẹ̀lú agbára káká ni ọkùnrin yìí fi dá ẹkùn dúró lẹ́yìn ìdájọ́ tí igi yìí ṣe nígbà tí wọ́n sì rìn díẹ̀ wọ́n pàdé ẹja kan. ọkùnrin yìí tún ké sí ajá ó ro ti ẹnu rẹ̀ fún ajá náà tún bú àwọn ọmọ aráyé bí àwọn tí ìṣáájú ti ṣe ó sì dá ẹjọ́ bíi tiwọn pẹ̀lú ó wá kù ẹnìkan ṣoṣo wàyí bí àwọn méjèèjì sì ti rìn díẹ̀ ni wọ́n pàdé kọ̀lọ̀kọ̀lọ̀ pẹ̀lú omijé lójú ní ọkùnrin yìí sì fi bẹ̀rẹ̀ ẹjọ́ ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ mo mọ̀ pé olóòótọ́ ni ọ́ jọ̀wọ́ nítorí Ọlọ́run má ṣàìdá ẹjọ́ yìí bí ó bá ti yẹ jẹ́jẹ́ mi ni mò ń lọ sí ìdálẹ̀ tí mo dé etí ìlú kan tí mo bá ẹkùn yìí nínú àgọ́ irin nígbà tí mo tilẹ̀ rí mo fẹ́rẹ̀ má wo ibẹ̀ lẹ́ẹ̀mejì mo kọjú sọ́nà ní tèmi mò ń lọ òun náà ló pè mí o tó sì bẹ̀ mí tànútànú pé kí n yọ òun nígbà tí mo tilẹ̀ kọ̀ pé mi ò ní yọ nítorí ó lè lọ jáde tán kí ó sọ pé òun yóò pa mí jẹ bí ẹni pé mo tilẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ni kò má jẹ́ kí n lọ o kí Ọlọ́run gbà mí lọ́wọ́ àgbákò ẹkùn yìí bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mí ó ní àfi bí mo bá yọ òun dandan òun kò ní pa mí jẹ mo bá mà yọ o kí ni mo yọ sí ṣe ló fò mọ́ mi fẹ̀rẹ̀ ló ní òun yóò pa mí jẹ ni mo bá ní kí ó jẹ́ kí a fi ọ̀rọ̀ náà lọ ẹlòmíràn ìdí rẹ̀ ní ẹ fi rí wa báyìí kí ẹ jọ̀wọ́ gbà mí nínú eléyìí inú rere kò ní pa yín o lẹ́yìn tí ọkùnrin náà sọ báyìí tán kọ̀lọ̀kọ̀lọ̀ wò ó lójú burúkú ó ní bẹ́ẹ̀ ni ẹjọ́ ló ń ṣe báyìí rò ohun tí òun wí kò tilẹ̀ yé mi ó kò mọ̀ pé iwájú ògìdán ló ti dúró yìí ẹ̀rù olólàjù kò bá ọ ni akọmọ láìlábẹ bí o bá fẹ́ kí n dájọ́ rárá ó ní láti rọra fọkànbalẹ̀ kí o tó bẹ̀rẹ̀ ẹjọ́ rẹ nì ó sì ní láti rò ó pẹ̀lú ìrẹ̀lẹ̀ nítorí iwájú ọ̀gá ni àwa méjèèjì wà yìí ọkùnrin yìí bá tó bẹ̀rẹ̀ sí ẹjọ́ rò nígbà tí ó rò dé ibi tí àgọ́ irin kọ̀lọ̀kọ̀lọ̀ dá a dúró ní jọ̀wọ́ ṣe gáfárà fún mi kí ló ń jẹ́ àgọ́ irin ọkùnrin yìí dáhùn ó ní àgọ́ tí wọ́n fi irin ṣe ni kọ̀lọ̀kọ̀lọ̀ tún dáhùn báyìí pé àní mo bí ọ́ kí ló ń jẹ́ àgọ́ irin ọkùnrin yìí dáhùn wàyí ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ mo mọ̀ pé olóye lórí ni ọ́ dájúdájú bí o kò tilẹ̀ mọ àgọ́ irin o kò ní ṣàìmọ̀ àgọ́ adìrẹ
nítorí adìẹ ni ìwọ pàápàá máa ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kí ìjàgbé eléyìí tó ṣẹlẹ̀. Mo ti pèsè adìẹ tó bíi 2 tàbí 3 tí mo ní n ó fi ta ọ́ lọ́rẹ nítorí orúkọ rere tí mo máa ń gbọ́ láàrin àwọn ẹranko. Wọ́n á máa wí nípa tìrẹ pé ẹranko rere ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń ṣe. Síbẹ̀síbẹ̀ pẹ̀lú èrò mi kò tí ì yí padà. Ọwọ́ ògìdán ni ọ̀ràn kù sí. Bí orí mi bá sì lè sùn ní ọrùn mi mọ́jú lónìí, ọ̀ràn dandan ni kí ìwọ jẹ adìẹ. Bí ìwọ fẹ́ àgbébọ̀, n ó wá fún ọ. Bí o sì fẹ́ àkùkọ, yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Ìkáwọ́ mi ni gbogbo wọn ń bẹ. Àgọ́ irin àti àgọ́ adìẹ kò yàtọ̀ sí ara wọn jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n irin ni wọ́n fi ṣe àgọ́ irin, òun sì tóbi ju àgọ́ adìẹ lọ. Mo rò pé yóò wá yí ọ náà wá yìí. Mo sì bẹ̀ ọ́ kí o má ṣàìdá ìjọ mi ní rere. Ọlọ́run yóò fi ire fún ọ o. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó dá ọkùnrin yìí lóhùn, akọ̀ ó ní, ìwọ ọkùnrin yìí, ìwọ sọ mí di kọ̀lọ̀kọ̀lọ̀ aládìẹ ni. Ènìyàn kénìyàn ni ọ́, gọ̀ǹgọ̀ṣú, èdìdà rẹ̀, ìlà burúkú, dáná sungbó. Bí o kò bá mú mi dé ibi àgọ́ irin yìí lónìí, n kò ní fi ọ́ sílẹ̀. Èké ni ọ́. Lẹ́yìn náà ó kọjú sí ẹkùn ó ní, mo túbá o bàbá. Ẹni tí mi kùkùté, ara rẹ̀ ní mí. Ẹni tó bá ń ṣe yín, ara rẹ̀ ní í ṣe. Ẹranko tí ó bá sì wí pé kí ni ẹja mọ́ nínú igbó, ara rẹ̀ ló ń tàn jẹ. Mo bẹ̀ yín kí ẹ má ṣàìfi làákàyè tẹ̀lé mi kí a bá lé alákọ̀rí yìí dé ìdí àgọ́ irin náà. Mo fẹ́ láti mú un dáadáa ni. Nígbà tí mo bá sì dájọ́, ojú mi báyìí ni ẹ ó ṣe pa á jẹ. Inú ẹkùn náà dùn, ó wí pé kọ̀lọ̀kọ̀lọ̀, ọ̀rọ̀ ẹnu rẹ dára. Máa ṣó, n ó tẹ̀lé ọ. Bẹ́ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta múra ó di ìdí àgọ́ irin náà. Nígbà tí wọ́n dé ọ̀hún, kọ̀lọ̀kọ̀lọ̀ kọjú sí i. Ọkùnrin náà ó ní, níbo ni ìwọ dúró sí? Ọkùnrin náà sì tọ́ka sí ibẹ̀, ó wí pé ìhín ni. Kọ̀lọ̀kọ̀lọ̀ ní, ǹjẹ́ dúró síbẹ̀ kí n rí ọ. Ọkùnrin náà sì dúró síbẹ̀. Lẹ́yìn náà ni kọ̀lọ̀kọ̀lọ̀ yí padà sí ẹkùn, ó ní, níbo lẹ́yìn náà wà o jàre? Ẹkùn sì tọ́ka sínú àgọ́ irin, ó wí pé níhìn yìí náà ni. Kọ̀lọ̀kọ̀lọ̀ ní, bàbá, mo fẹ́ kí ẹ mọ̀ pé aláìmọye pátápátá gbà ni mí. A máa pẹ́ kí nǹkan tó yé mi, láì jẹ́ pé ẹ bá dúró sí ọ̀kánkán ibi tí ẹ dúró sí nígbà náà. Òye rẹ̀ kò ní yé mi rárá. Ẹkùn bá múra, ó bọ́ sínú àgọ́ irin náà. Lẹ́yìn eléyìí ni kọ̀lọ̀kọ̀lọ̀ ní, ó wá yé mi bọ̀ báyìí o. Ó tún kọjú sí ọkùnrin yìí, ó ní, ìwọ èké yìí, mo ṣe bí o sọ pé ìwọ ni o yọ. Kí ní ṣe tí kò lè jáde fúnra rẹ̀? Ṣé ilẹ̀kùn àgọ́ irin náà ni wọ́n ṣí sílẹ̀ yìí? Ọkùnrin náà ní, wọ́n tì í nígbà náà. Kọ̀lọ̀kọ̀lọ̀ tún fèsì pé báwo? Ọkùnrin náà bá mú ilẹ̀kùn àgọ́ irin, ó pàdé, ó ní, báyìí ni. Kọ̀lọ̀kọ̀lọ̀ tún dáhùn, ó ní, ǹjẹ́ ó tán pátápátá? Ǹjẹ́ ẹ kò lè jáde mọ́ báyìí? Ọkùnrin náà bá mi ilẹ̀kùn náà wò, ó rí i pé ó tì gbaingbain. Ó dáhùn, ó sì wí pé ẹ kò lè jáde. Lẹ́yìn eléyìí ni kọ̀lọ̀kọ̀lọ̀ wo ẹkùn, ó bú sẹ́rìn, ó ní, pẹ̀lẹ́ o ẹkùn, ọwọ́ bá ọ náà wà yìí. Ó pẹ́ níbẹ̀ ó pẹ́ níbẹ̀ tọ́pẹ́. Àforesú ní í ṣe kánnakánná ẹ̀bá odò ni yóò sì yọ ojú olóore rẹ jẹ. Máa bá tìrẹ lọ, ìwọ ọkùnrin yìí, ṣùgbọ́n má ṣe gbàgbé àti fún mi ní adìẹ mi. Mo ti yọ ní ti èyí náà. Kí Ọlọ́run gbà ọ́ lọ́wọ́ àgbákò. Kí Olódùmarè má jẹ́ kí o rìn ní ọjọ́ tí ebi bá ń pa ọ̀nà o. Bí o bá dé àárín ìlú, kí o sọ fún àwọn ará ìlú pé ọwọ́ wọn ti ba ẹkùn tí ó wá ń yọ wọ́n lẹ́nu. Kí wọ́n mú ọfà àti ìbọn, kí wọ́n sì mú apó àti ọrún, kí wọ́n wá dá sẹ̀ríà fún àforesú ní í ṣe. Bẹ́ẹ̀ ni ọwọ́ ba ògìdán. Ó ronú títí, kò sí èyí tí ó lè ṣe. Kọ̀lọ̀kọ̀lọ̀ fi ṣe 600 ẹ̀sín. Ọkùnrin náà sì fi ṣe 700 igba ẹlẹ́yà. Igba ẹlẹ́yà fọ́ lé e lórí. Àbà àwọn ẹlẹ́yà dà sí i lára. Ó ń ṣẹ́jú pàkó. Jẹ̀bẹ̀tẹ̀ sì gbé ọmọ lé lọ́wọ́. Ọkùnrin yìí ṣe bí kọ̀lọ̀kọ̀lọ̀ ti gbà níyànjú. Láìpẹ́ àwọn ará ìlú dé, wọ́n sì pa á. Nígbà tí òun kú lọ, ó wí pé ìgbẹ̀yìn ayé mi nìyí. Ìbá ṣe pé mo lo àǹfààní
tí Ọlọ́run kọ fún mi dáadáa òun kì bá ti gbà lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni ẹ kò káàánú ẹ̀ṣẹ̀ rẹ̀, ṣùgbọ́n àkókò ti kọjá. Lóòótọ́ ó ronúpìwàdà, ṣùgbọ́n ọ̀ràn ti bọ́ sórí, ó fi ìka àbámọ̀ bọ ẹnu, ó ń retí ohun tí yóò dé bá òun. Kí Ọlọ́run má jẹ́ kí á kábàámọ̀ irú èyí o. Mo ti fi ẹnu bà ti oore ṣíṣe lẹ́ẹ̀kan, mo sì ti sọ irú ẹni tí ènìyàn bá ṣoore fún, mo sì tún fẹ́ láti fi èyí kún un. Àwọn ẹgbẹ́ mìíràn wà tí wọ́n ń fẹ́ ìlú wọn àti orílẹ̀-èdè wọn rékọjá, wọ́n á sì fi dandan jàgùdà pa líle pé àfi bí àwọn ṣe ilẹ̀ àwọn lóore, ọ̀ràn owó á máa kàn irú ẹgbẹ́ bẹ́ẹ̀ lemọ́lemọ́. Mo wí fún yín, ìrànlọ́wọ́ yẹ fún wọn. Bí ẹni ipá èépìnì ẹ fún wọn, bí ẹni ti kọ́bọ̀ ẹ fi ta wọ́n lọ́rẹ, bí ẹni ti pọ́ùn ẹ fi ṣe ìrànlọ́wọ́ fún wọn. Owó rere ni ẹ̀ ná, àlàáfíà Ọlọ́run ni yóò sì rọ́pò rẹ̀. Àwọn ọmọdé mìíràn wà tí orí wọn yá sí ìwé tí wọn kò sì ní owó tó láti kọ́ dé ibi tí wọ́n fẹ́. Bákan náà sì ni àwọn ọ̀dọ́mọkùnrin pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ kò ní rí ààyè lo ẹ̀bùn rere tí Ẹlẹ́dàá fi fún wọn. Irú àwọn báwọ̀nyí ni olówó ìbá máa fi owó rẹ̀ ṣe lóore. Ẹ kú ìjókòó ẹ̀yin ọ̀rẹ́ mi. Mo rò pé èyí tí mo sọ ní ti òní yìí ó ti tó. N ó parí ọ̀rọ̀ náà kí a máa fi ìyókù ọjọ́ yìí gbádùn ara wa. Bẹ́ẹ̀ ni a gbádùn títí ilẹ̀ fi ṣú. Ó wá kù ọjọ́ 5 tí a ó lò ní ọ̀dọ̀ Ìrágbèje, ṣùgbọ́n kò ní lè sọ àwọn ohun àbàmì wọn nì tí ojú wa rí àti tí etí wa gbọ́ ní ọjọ́ 5 náà nítorí àkókò ń lọ. N ó kúkú dá ẹnu lé ohun tí ojú wa rí ní ọjọ́ keje. Ẹ jẹ́ ká gbádùn bàbá ọdẹ àti ìkéde ráńpẹ́ láti ilé agbára. Ti dé sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúbi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ń kọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayo Agboola ti lò níbẹ̀rẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ la gbọ́ fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ ṣé o. Ọjọ́ keje lọ́dọ̀ Ìrágbèje ní ilé olójúlé 7 àti àbọ̀ òkè Láńgbòdo. Àkórí tó parí ìwé yìí mo fẹ́ ká parí ẹ̀ lénìí ká bọ́ sínú ìtàn mìíràn. So àkórí ètò parí ni ọjọ́ èkeje lọ́dọ̀ Ìrágbèje ní ilé olójúlé 7 àti àbọ̀ òkè Láńgbòdo. Ẹ farabalẹ̀ ẹ máa bá mi jẹ onígbádùn rẹ̀ nìṣó. Nígbà tí ilẹ̀ ọjọ́ keje mọ́ tí a jẹun tán, Ìrágbèje mú wa lọ sí òde, a sì yí gbogbo òkè Láńgbòdo ká. Ó pẹ́ díẹ̀ kí a tó padà dé ilé. Nígbà tí a sì jẹun ọ̀sán tán, a bẹ̀rẹ̀ sí ṣeré, a sáré, a jà ìjàkadì, a fò, a tàkìtì, a gun igi, a sì fi onírúurú ọ̀nà dá ara wa yá. Níkẹyìn Ìrágbèje pè wá, ó sì mú wa lọ sí ìyàrá rẹ̀ kan tí ó kù tí a kò tí ì wọ̀ nítorí a ti wọ ìyàrá 6 ní ọjọ́ 6 tí a ti lò sẹ́yìn. Ìyàrá ìkeje yìí yàtọ̀ sí àwọn tí a ti ń wọ̀ rí.
àti ilẹ̀ ni o àti òkè ni àti ẹ̀gbẹ́ ògiri ni àti ohunkóhun tí ó sá wà ní yàrá yìí ta gbogbo wọn funfun bíi ẹ̀gbọ̀n òwú. Nígbà tí a dé ibẹ̀ ìrágbèje tò wá síwájú rẹ̀ ní ìdúró. Ó sọ fún wa pé a kò gbọ́dọ̀ jókòó. Òun náà pàápàá sì dúró níwájú wa. Ó wọ aṣọ funfun ó sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ. Ó ní a ti ń sọ̀rọ̀ nípa onírúurú nǹkan ṣùgbọ́n lónìí a ó sọ̀rọ̀ nípa ẹlẹ́dàá wa. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin alágbára, ẹ̀yin akọni gbogbo, ẹ̀yin akíkanjú ọkùnrin, ẹ̀yin tí ẹ gbé kútà nítorí àti ṣe ìlú yín lóore. Mo fẹ́ kí ẹ mọ̀ láti òní lọ pé bí oníwà ń wí tí ẹlẹ́yìn ń sọ bí wọn kò bá fi ti Ọlọ́run ṣe irọ́ ni wọ́n ń pa. Èké ni wọ́n ń ṣe. Alákàrà ni wọ́n rí tí wọ́n ń pè ní elékuru. Ọlọ́run tóbi púpọ̀, a lè wí lè ṣe ni. Ẹlẹ́dàá wa ni òun ni Ọlọ́run, ọba ìkú, ọba ìrí, Olódùmarè, ọlọ́jọ́ òní, ẹni mímọ́, ẹni ìyanu, alààyè, olùbùkún, ọ̀gá ògo, oníbú ọrẹ, alátúnṣe, alákòóso ohun rere gbogbo, aláàbò, olùpamọ́, ẹnìkan ṣoṣo tí ó wà tí ó sì ń bẹ títí láéláé. Mo fẹ́ kí ẹ̀yin tí ẹ wá sí òkè láńgbòdo fetí sílẹ̀ kí n sọ ìtàn kúkúrú fún yín kí ẹ bá lè mọ̀ pé Olódùmarè tóbi ní ọba. Ọba kan wà tí ó tóbi púpọ̀, ó lówó, ó bímọ, ó ní ìgbèríko ju gbogbo àwọn ọba ìyókù lọ, ó sì lẹ́wà gidigidi ṣùgbọ́n ìwà rẹ̀ kò dára, ó burú tó èṣù, ó ní ìkà, ó ju ọ̀bọ lọ, ó ṣónú, ó ju ẹ̀gún òṣùṣù lọ, a máa fi gbogbo ọjọ́ ayé di ẹnu ká kúdúrú. Ọba yìí ti gbàgbé pé ìwà ní lẹ́wà, ẹwà kan kò sí níbì kan. Bí ó sì ti burú tó ní, a máa lọ sí ilé Ọlọ́run ní ọjọ́ kan. Bí àwọn akọrin ti ń kọrin nínú ilé Ọlọ́run tí aludùrú ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀, ọba yìí kíyèsí pé ọ̀kan nínú àwọn ẹsẹ̀ orin náà dùn púpọ̀, adùn rẹ̀ sì ta àwọn tí ó kù yọ. Ṣùgbọ́n níwọ̀n bí ó ti jẹ́ pé èdè mìíràn ni wọ́n fi ń kọrin tí wọ́n sì ń wí kò sì yé e, ó béèrè ìtumọ̀ ẹsẹ̀ náà. Ẹnìkan bá la ìtumọ̀ rẹ̀ yé báyìí pé ó mú alágbára kúrò lórí ìtẹ́ wọn, ó sì gbé àwọn tálákà sókè. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi, inú bí ọba yìí gidigidi. Oògùn bò ó lára, ojú rẹ̀ sì ń pọ́n kankan. Ìbá ṣe pé ó ṣeé ṣe ni ohun ìbá yìnbọn lu aludùrù, ìbá sì jẹ́ pé ó wà ní ipá rẹ̀ ni. Ìbá bẹ́ àwọn akọrin lórí. Ó yí ojú padà sí ẹnìkan tí ó dúró lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ wípé jọ̀wọ́ rán mi létí nígbà tí ìsìn bá parí kí n kọ́ àwọn aláìmọye wọ̀nyí lọ́gbọ́n. Ó ní òní ni mo tó mọ ìdí rẹ̀ tí wọ́n fi ń ṣe ìsìn ní èdè tí kò yé mi. Àṣé wọ́n ń bú mi ni. Ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí níbo ni wọ́n ṣàì ti gbọ́ kìkì mi? Ọba wo ni kò mọ̀ mí? Baálẹ̀ wo ni kò ní fi tèmi ṣe? Ọlọ́run ní ibùjókòó rẹ̀ lọ́run, èmi náà sì ní tèmi láyé. Èmi kò lè mú kúrò lórí ìtẹ́ rẹ̀ lọ́run, ó sì dá mi lójú pé òun náà kò lè mú mi kúrò lórí ìtẹ́ mi ní ayé. Báyìí ni ọba yìí sọ nítorí tí ó wà nínú ìrora. Ó ń bá Ọlọ́run kẹ́gbẹ́, ó gbàgbé ẹlẹ́dàá rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run rí i láti ọ̀run wá, ó sì rẹ́rìn-ín músẹ́. Ó wí fún màlẹ́kà kan tí ó dúró lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ pé kọ́ ọgbọ́n láti ara eléyìí lọ. O kò gbọ́ bí aláìmọye ọba ní ti ń wí. Ó jẹ tán, ó mu tán, ó gbàgbé mi. Kò sí ọ̀rọ̀ kan tí èmi kì í gbọ́ kí àwọn èèyàn máa gbéraga sí mi. Ṣùgbọ́n dípò kí èmi bínú sí wọn kí n sì fi ìyà tí ó tóbi jẹ wọ́n, àánú wọn á ṣe mí, màá sì rántí pé èmi ló dá wọn. Irú eléyìí tí ó sọ̀rọ̀ yìí ńkọ́? Ṣé iṣẹ́ ọwọ́ mi náà ni? Ǹjẹ́ bí mo bá fẹ́ san fún bí ó ti hùwà sí mi, kí ni mo ṣàì lè fi ṣe o? Mo lè sọ di ẹranko, mo sì lè sọ di ewéko ìgbẹ́. Mo lè fi apá kan rẹ̀ ṣe ènìyàn kí n sì fi apá kan rẹ̀ ṣe ẹranko. Mo tilẹ̀ lè fi ìyà mìíràn jẹ kí ẹnikẹ́ni má tí ì rí irú rẹ̀ rí, kí n sọ fún un pé èmi ló dáa. Ṣùgbọ́n n kò jẹ́ ṣe bẹ́ẹ̀ sí. Dìde kánkán
lọ kí o sì gba ipò rẹ̀, má ṣe fi ọwọ́ rẹ kàn án, ṣùgbọ́n fún un láàyè kí ó ronú. Bí ó bá ronú pìwàdà, fi ipò rẹ̀ fún un. Lẹ́yìn tí màlẹ́kà yìí gbọ́ báyìí, ó ṣe bí Ọlọ́run ti rán. Wéré ó kúrò ilé ọ̀run, ó wá sí ilé ayé. Kò tí ì tó ìṣẹ́jú kan tí ọkùnrin yìí sọ̀rọ̀ rẹ̀ tán nígbà tí màlẹ́kà náà kàn lára, ẹni tí ó fi oorun ńláńlá kùn ọba náà. Lẹ́yìn èyí ni ó sọ gbogbo aṣọ ara rẹ̀ di àkísà, ẹ̀wọ̀n wúrà ọrùn rẹ̀ sì di idẹ. Màlẹ́kà náà sì sọ ara tirẹ̀ pàápàá dàbí ọba yìí gan, àti ojú àti imú rẹ̀ bíi ti ọba, kò tilẹ̀ sí ìyàtọ̀ kan ṣoṣo. Ó gbé ọba yìí kúrò ní ipò rẹ̀, ó gbé sí ibòmíràn, ó sì jókòó ní ipò ọba. Òun sì ní gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí wò bí ọba, kò tilẹ̀ sí ẹni tí ó mọ̀ pé ìyípadà kan ń bẹ. Lákòókò tí gbogbo nǹkan wọ̀nyí fi ṣẹlẹ̀, ọba yìí sùn lọ. Nígbà tí wọ́n sì parí ìsìn tán, olúkúlùkù bá ilé rẹ̀ lọ. Ẹni tí ó ń tọ́jú ilé Ọlọ́run náà sì ti ilẹ̀kùn. Ọba tuntun yìí sì wọ ààfin lọ, ó ń ṣe bí ọba àtijọ́ ti ń ṣe. Nígbà tí ó dé àárín ọ̀gànjọ́, ọba jí. Nígbà tí ó sì wò yíká, kò mọ ibi tí òun wà. Ó bá dìde, ó ń wá ojú ọ̀nà kiri. Bí ó rìn síhìn, á kọlu ìjókòó. Bí ó rìn sọ́hùn, á kọlu dùùrù. Ọ̀ràn náà kò tilẹ̀ yé rárá. Gbogbo ilé ṣókùnkùn dúdú, ohun gbogbo sì rí jágbajàgba rédèrèdè. Ṣùgbọ́n nígbà tí ó pẹ́ tá, ó dé ibi ilẹ̀kùn. Ó bá lu ilẹ̀kùn pẹ̀lú agbára. Nígbà tí ẹni tí ń tọ́jú ilé náà sì gbọ́, ó sáré wá láti wo ohun tí ó ṣe. Bí ó sì ti dé ọ̀hún tí ó ṣí ilẹ̀kùn, kí ló máa rí? Ó rí ọkùnrin alákìísà kan jáde. Ó ń bá kiri mọ́lẹ̀, ó sá padà, ó ṣe bí wèrè ni. Eléyìí ya ọba lẹ́nu, ọ̀ràn náà kò sì yé. Ọba kọ orí sí ọ̀nà ààfin. Nígbà tí ó sì dé ẹnu ọ̀nà ààfin, wọ́n ti ti ilẹ̀kùn, ṣùgbọ́n àwọn kan sùn sí ẹ̀bá ibẹ̀. Ọba tuntun ni. Èyí ni màlẹ́kà wà nínú ààfin lọ́hùn pátápátá. Ọkùnrin yìí bá lu ilẹ̀kùn, ó ní, ẹ ṣílẹ̀kùn fún mi. Àwọn tí ó wà lẹ́bàá ibẹ̀ sì dáhùn pé, ìwọ ta ni? Òun náà sì tó dá wọn lóhùn pé, èmi ọba ni. Bí ó ti wí báyìí tán, gbogbo wọn bẹ̀rẹ̀ sí rẹ́rìn. Wọ́n ní, alákọ̀rí, òkú ọ̀mùtí. Inú sì bí ó ní, ta ni ẹ̀ ń bá wí? Ẹ ó fi ẹnu yín náà gbo ilẹ̀ nígbà tí ilẹ̀ bá mọ́. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí yọ wọ́n lẹ́nu, tí ó ń sọ̀rọ̀ ẹ̀rín títí ọkùnrin kan fi jáde tí ó ṣílẹ̀kùn kí ó lè mọ ẹni tí ó ń yọ wọ́n lẹ́nu náà. Bí ọkùnrin yìí ti rí i, wéré ó tún ti yàrá pa ilẹ̀kùn dé. Ó ní, wéré ni ó ti ń ṣínwín. Wọ́n fẹ́rẹ̀ má ì tí ì bí ìyá mi. Bí ẹ bá jáde, ẹ gbé. Ó tún wí fún lẹ́lẹ́kejì pé, wèrè níṣẹ́, àní ó ti ń sínwín tipẹ́. Wọ́n fẹ́rẹ̀ má ì tí ì bí ìyá mi. Bí ẹ bá jáde, ẹ gbé. Kí a má fa ọ̀rọ̀ gò lọ títí, ibẹ̀ ni ilẹ̀ mọ́ bá ọba yìí. Nígbà tí ó di ọjọ́ kejì, ó wọ inú ààfin lọ. Kò sì rìn púpọ̀ tí wọ́n fi mú un tọ ọba lọ. Wọ́n rò pé wèrè ni. Nígbà tí ọba yìí rí i, àánú ṣe é. Ó sì pàṣẹ pé kí wọ́n fi aṣọ mìíràn wọ̀ ọ́. Ó wí fún wọn pé kì í ṣe wèrè ni, ó kàn jẹ́ ẹni tí ó lè dá ẹ̀rín pa ènìyàn púpọ̀ ni. Àti ọjọ́ náà ni ọba sì ti sọ di ẹni tí yóò máa dá ẹ̀rín pa òun. Ó fún un ní ilé kan ní ààfin láti máa gbé. Ìtumọ̀ ìwọ̀nyí kò yé ọba àtijọ́ yìí. Ó dáhùn, ó ní, ojú àlá ni mo tilẹ̀ wà tàbí ojú ayé? Èmi tí mo jẹ́ ọba lánàá tó di oníyẹ̀yẹ́ lónìí, ọ̀ràn wọ̀nyí kò yé mi. Bí ire alábọ́run dí ẹ̀wù. Ọdún kan pé, kò sí ìyípadà fún ọkùnrin yìí. Ìrònú dé bá a bí onígbèsè. Nígbà tí ó ṣe ibi tí ó ti ṣìnà yé, ẹ̀rù Ọlọ́run sì bá gidigidi. Ọjọ́ tí ó rántí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí jẹ́ ọjọ́ Sátidé, ọ̀sẹ̀ di ọ̀la. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì sì mọ́, èyí tí í ṣe ọjọ́ ìsinmi, agogo èkíní ọ̀sẹ̀ kò lù bá ní ilé Ọlọ́run lọ́hùn ni ó lù bá. Nígbà tí ó dé ibẹ̀, ó wólẹ̀, ó gbàdúrà kékeré kan fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Nígbà tí ìsìn bẹ̀rẹ̀, ó fetí sí orin tí wọ́n ń kọ. Ó ń retí ìgbà tí wọn yóò kọ ẹsẹ̀ ìjèlò. Nígbà tí wọ́n débẹ̀, ó mú alágbára kúrò lórí ìtẹ́ wọn, ó sì gbé àwọn tálákà sókè.
òkè ìgbé ńláńlá tó bẹ̀ tí ọ̀fun rẹ̀ fi fẹ̀dodo. ẹ̀yin ará mi, igbe géńdé ni ọ̀fun ọkùnrin náà tóbi jọjọ. nígbà tí gbogbo ènìyàn sì bú sẹ́rìn, òun kò dá wọn lóhùn. ó ní, bí ẹ lè rẹ́rìn ẹ máa rẹ́rìn, bí ẹ lè tàkìtì ẹ máa tàkìtì. tinú tèmi yé mi, mo ké igbe ńlá lónìí, ẹ ń rẹ́rìn. ọjọ́ mìíràn ni n ó bú ramúramù lójú yín. láìpẹ́ ìsìn àárọ̀ parí, onílé re ilé. ọkùnrin yìí dúró kò lọ. nígbà tí ó rí i pé gbogbo ènìyàn lọ tán pátápátá, ó lọ sí ibi tí àwọn àlùfáà máa ń dúró sí. ó kúnlẹ̀, ó sì dojú bolẹ̀, ó gbàdúrà gbígbóná sí Ọlọ́run. lẹ́yìn náà ó bá ilé lọ. ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Olaide ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfi. ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ? Olaide ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfi. ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ? ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. àyọkà yìí ṣá máa kà á lọ. ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. àyọkà yìí ṣá máa kà á lọ. every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. àyọkà yìí ṣá máa kà á lọ. aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà. àyọkà yìí ṣá máa kà á lọ. aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. àyọkà yìí ṣá máa kà á lọ. tó bá jẹ́ Ghana ń kọ́ aago 3 lẹ́yìn. àyọkà yìí ṣá máa kà á lọ. Dayo Agboola ti lò níbẹ̀rẹ̀ ó ti gbọ́. àyọkà yìí ṣá máa kà á lọ. Olaide ọ̀rọ̀ pọ̀ látọ̀ fún ètò yẹn. àyọkà yìí ṣá máa kà á lọ. àyọkà yìí ṣá máa kà á lọ. ẹ ṣé o. kò pẹ́ púpọ̀ tí ó dé ìlú tí ọba fi ránṣẹ́ sí i kí ó wá rí òun, ó sì lọ. nígbà tí ó dé ọ̀hún, ọba sọ fún gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ kí wọ́n jáde, wọ́n sì ṣe gẹ́gẹ́ bí àṣẹ ọba. nígbà tí wọ́n lọ tán ni ọba dìde lórí ìtẹ́ rẹ̀. ó ti gbogbo fèrèsé ilé àti ilẹ̀kùn pẹ̀lú. gbogbo ilé ṣókùnkùn dúdú. àrùfẹ̀yìntì ó ń wo ìṣe àdán doríkodò, ó ń wo ìṣe ẹyẹ. ọkùnrin náà dúró sínú òkùnkùn biribiri, ó ń retí ohun tí yóò bá òun. láìpẹ́ ìró ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí í dún káàkiri ilé yìí bí ìró ẹsẹ̀ ẹgbẹ̀rún ènìyàn. ilẹ̀ ilé náà àti ògiri rẹ̀ bẹ̀rẹ̀ sí mì. atẹ́gùn ń fẹ́, gbogbo ilé sì ń pariwo. ó tó àkókò wàyí náà tí màlẹ́kà ni yóò fi ara rẹ̀ hàn bí ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo. lẹ́yìn eléyìí ni ìdákẹ́rọ́rọ́ dé. ìmọ́lẹ̀ ńlá sì tàn yí ilé náà ká. nígbà tí ọkùnrin náà sì gbé ojú rẹ̀ sókè, ó rí màlẹ́kà ni tí yí ara rẹ̀ padà kúrò nínú ipò ọba. ó fi ara rẹ̀ hàn bí ìránṣẹ́ ọba ọ̀run. aṣọ rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú, ẹ̀yìn lójú rẹ̀ sì mọ́ gaara bí òkúta olówó iyebíye. ara rẹ̀ dàbí ara ọmọ kékeré, bàtà ẹsẹ̀ rẹ̀ sì ń dán bí idẹ. ẹ̀rù bà ọkùnrin yìí púpọ̀, ó ṣubú lulẹ̀, ó sì fi ọwọ́ bo ojú. màlẹ́kà náà sì ya ẹnu rẹ̀, ó wí pé, èmi ni ọ̀kan nínú àwọn màlẹ́kà méje nì tí máa dúró níwájú Ọlọ́run. nígbà tí ìwọ jẹ tán, tí ìwọ mu tán, tí o gbàgbé ẹni tí ó dá ọ, ó ṣe bí òun kò rí ọ ni. kò sí ohun kan tí dé sínú ayé yìí tí Ọlọ́run kì í rí. kò sì sí èyí tí ṣẹlẹ̀ lọ́run tí Ọlọ́run kì í mọ̀. òun ni ó dá gbogbo wọn. ṣùgbọ́n ìwọ dìde, òun hùwà bí aláìronú, òun sọ̀rọ̀ bí aláìmòye, títí inú fi bí ẹlẹ́dàá rẹ sí ọ. ó pè mí, ó rán mi kí n gba ipò rẹ. ó pàṣẹ fún mi pé èmi kò gbọdọ̀ pa ọ́, ṣùgbọ́n bí ìwọ bá fi àìṣedédé rẹ sílẹ̀ kí n fi ipò rẹ padà fún ọ. níwọ̀n bí ìwọ sì ti ronúpìwàdà lónìí tí ìwọ rántí ẹlẹ́dàá rẹ, òun kò ní bínú sí ọ mọ́, nítorí aláàánú ni òun ṣe. ǹjẹ́ mo pàṣẹ fún ọ nísinsìnyí ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, dìde, bọ́ sí orí ìtẹ́ rẹ, sì máa bá ìjọba rẹ lọ. bí ìwọ bá lo àǹfààní rẹ rere, yóò pẹ́ lọ́wọ́ rẹ, ṣùgbọ́n bí o kò bá lò ó lọ́nà tí ó yẹ, Ọlọ́run yóò gba ìjọba náà padà lọ́wọ́ rẹ. bí màlẹ́kà yìí ti parí ọ̀rọ̀ rẹ̀ tán,
ó lọ sí ilé rẹ̀ ní ìsálú ọ̀run. Ọba yìí sì bá ara rẹ̀ lórí ìtẹ́, ó dàbí ti àtẹ̀yìnwá. Ẹ̀rù Olódùmarè bà á gidigidi. Báyìí ni ìtàn náà lọ. Ẹ̀yin ọ̀rẹ́ mi tí ẹ wá sí òkè Láńgbòdo, ajá kò lè pa ẹran tán kí ó gbàgbé ẹni tí ó ní òun. A kò sì lè ṣe ẹṣin lọ́ṣọ̀ọ́ tán kí ó gbàgbé ẹni tí ó bá ṣe, tí a bá sì tún ṣe lóore tí kò mọ̀. Ó ń sọ àǹfààní iwájú nù ni. Nítorí náà bí ó bá dẹ̀ wá lọ́rùn tán, ẹ jẹ́ kí a rántí Ọlọ́run wa. Nígbà tí Ìrágbéjé parí ìtàn rẹ̀ yìí, ó wí báyìí: kí a bẹ̀rẹ̀ sí di ẹrù wa, kí a bá wa máa lọ sí ààfin, nítorí ní ọjọ́ kejì ni a ó kúrò ní òkè Láńgbòdo tí a ó sì padà sí ìlú wa. Lóòótọ́ a bẹ̀rẹ̀ sí di ẹrù wa, a sì kúrò ní agogo 7 alẹ́ ní ọjọ́ keje tí a ti dé ọ̀dọ̀ Ìrágbéjé ní ilé olójúlé 7. A sì lọ sí ọ̀dọ̀ ọba òkè Láńgbòdo. Nígbà tí a dé ọ̀hún, tí a ránṣẹ́ lọ sọ fún ọba, ó pàṣẹ kí wọ́n mú wa lọ sí gbọ̀ngàn ìdájọ́ ọ̀hún, níbi tí wọ́n tan onírúurú iná sí tí ó sì mọ́lẹ̀ kedere. Òun pàápàá dé sí ọ̀dọ̀ wa ní agogo 7 alẹ́ géré. Nígbà tí ó sì kí wa tán, ó fi ẹ̀bùn wọ̀nyí ránṣẹ́ sí ọba wa: òrùka dáámọ́ǹdì 6, ẹ̀wọ̀n wúrà 6, adé ìlẹ̀kẹ̀ 6, ọ̀pá ìtìlẹ̀ 6, tìmùtìmù aláwọ̀ 6, àwọn oríṣiríṣi ohun ọ̀ṣọ́ ilé 6, àti bíbélì 6, àti oríṣi èdè 6. Lẹ́yìn èyí ni ó fi ìwé kan fún wa tí wọ́n fi àdàpọ̀ omi wúrà àti fàdákà kọ. Ó wí fún wa pé kí a fi fún ọba wa. Ohun tí wọ́n sì kọ sínú ìwé náà ni èyí: òkè Láńgbòdo, ọjọ́ 22 oṣù keje ní 723 lẹ́yìn ikú olúwa wa. Sí ọba ìlú àwọn akọni wọ̀nyí: Kàkó, Ìmọ́dòye, Àkàrà Ògùn, Olóyìyọ̀, Elégbèdé ọdẹ, Ẹ̀fòyẹ́, Àràmàǹdà ọkùnrin. Àwọn oníṣẹ́ yín dé ọ̀dọ̀ mi ní àlàáfíà. Èmi náà sì yọ̀ púpọ̀ nígbà tí mo rí wọn. Mo fi àwọn ẹ̀bùn kékeré wọ̀nyí ránṣẹ́ sí yín ní 6, gẹ́gẹ́ bí àṣà Yorùbá ní ayé àtijọ́ àti nígbà mìíràn ní ayé ìsinsìnyí pẹ̀lú. Mo ṣe èyí láti fi hàn yín pé mo fi fàyín mọ́ra. Ìmọ̀ràn mi nípa ti ìlọsíwájú ìlú yín ni pé ẹ jẹ́ kí àwọn ará ìlú yín ní ìfẹ́, kí wọ́n bá lè ní ìtìjú. Bí wọ́n bá jẹ́ onítìjú ènìyàn, wọn kò ní jalè, wọn kò ní sọ̀rọ̀, wọn kò ní ṣe èké, wọn kò ní ṣàìgbọràn, wọn kò ní ìgbéraga. Ọmọdé yóò máa bu ọlá fún àgbà, àgbà yóò sì máa ṣe ìtọ́jú ọmọdé. Kò ní sí ìwà búburú kan lọ́wọ́ wọn. Wọn yóò fẹ́ràn Ọlọ́run, wọn yóò sì fẹ́ràn yín pẹ̀lú. Ẹ bá mi kí àwọn ènìyàn yín. Èmi ni tiyín ní tòótọ́, ọba òkè Láńgbòdo. Ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Láìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Láìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà London tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́, aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayo Agboola ti lò nílẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kan látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Meet
Olaide Oropo on Ayoka program every Thursday 5 p.m. American time, 10 p.m. Nigerian time, and 9 p.m. Ghana time on Dayo Agboola RadioTv. You can call us on +1443 760 8578. Ayoka, you can't afford to miss it. Catch ya. Ẹ ṣé. A sùn ní àfimọ́jú ọjọ́ náà nígbà tí ó sì di òwúrọ̀ ọjọ́ kejì. Ọba fi ẹ̀bùn púpọ̀ fún olúkúlùkù wa. A sì kó ẹsẹ̀ sí ọ̀nà à ń lọ sí ìlú wa. N kò ní lè sọ ohun tí ojú wa rí ní ìrìn àjò wa tí a bọ̀ yìí fún yín nítorí yóò ti pọ̀ jù. Dájúdájú ohun ẹ̀dùn ni yóò jẹ́ fún yín láti gbọ́ pé kì í ṣe gbogbo àwa tí a kúrò ní òkè láńgbòdo ni a tún padà dé ìlú wa. Ṣùgbọ́n kí ni ọ̀ràn náà ti ṣe rí bẹ́ẹ̀? Ìdí ìparun ọ̀pọ̀lọpọ̀ kò ju ìgbéraga lọ. Òmùgọ̀ ayé ni onígbéraga ṣe. Òun ní èrò pé ìgbà tí òun bá ń lo ìwà ìgbéraga òun ni ayé yóò tó gbé òun ga. Òun kò mọ̀ pé àkókò náà gan ni ẹ̀tẹ̀ tó lè bá òun. Bí ẹnìkan bá gbéraga ilẹ̀ ni yóò lọ. Bí ilé kan bá gbéraga wéré ni yóò tú. Bí ìlú kan bá gbéraga kíákíá ni yóò rí ìbínú Ọlọ́run. Bí orílẹ̀-èdè kan bá gbéraga láìpẹ́ ni yóò di ẹrú orílẹ̀-èdè mìíràn. Bí ìjọba ńlá kan bá sì gbéraga ẹyẹ kò sọkà ni àwọn orílẹ̀-èdè abẹ́ rẹ̀ yóò túká mọ́ lójú. Nígbà tí ìgbéraga dé sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èrò òkè láńgbòdo wọn kò gba ìmọ̀ràn ẹlòmíràn mọ́. Ìrẹ́pọ̀ sì ti sá lọ kúrò lọ́dọ̀ wọn. Olúkúlùkù ń ṣe bí ó ti fẹ́ ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà ẹlẹ́dàá wa ọ̀nà méjì ni òun náà máa ń gbà fi jẹ ẹlẹ́ṣẹ̀ ní ìyà. Yálà kí ó jẹ olúwa rẹ̀ níyà kíákíá tàbí kí ó kọ ẹ̀ṣẹ̀ olúwa rẹ̀ sílẹ̀ nínú ìwé ìrántí. Ṣùgbọ́n òun kò ṣe bẹ́ẹ̀ bíi ti èyí tí mo sọ kẹ́yìn yìí. Wérewére ni ó fi ìyà jẹ wọ́n. Nígbà tí a dé odò ẹ̀jẹ̀ a bá àwọn iwin níbi tí wọ́n ti ń ṣeré nítorí ọjọ́ náà ní olókun. Iwin tí í ṣe alákòóso omi ń ṣe ọdún. Kàkó tọ̀ àwọn iwin wọ̀nyí lọ ó ń bá wọn ṣeré. A wí fún un kí ó má lọ kò gbọ́. Nígbà tí ó sì pẹ́ tí àwọn iwin wọ̀nyí lọ sí ìsàlẹ̀ odò ẹ̀jẹ̀ òun náà lọ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ ni a kò gbúròó kàkó mọ́ di òní olónìí. Ẹ̀fọ́yà àti elégbèdè ọdẹ sọ pé àwọn ń fẹ́ lọ ṣe ọdẹ. Wọ́n di iwin sínú igbó a kò sì rí wọn mọ́. Nígbà tí a sì dé ọ̀dọ̀ àwọn agánigàn obìnrin àràmọ̀ǹdà ọkùnrin jókòó tì wọ́n. Ó ní òun kò bá wa lọ mọ́. Ṣùgbọ́n ìmọ́dòye olóhùn yọ̀ àti èmi padà dé ilé kókó a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí a dé ilé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a fi sílẹ̀ lọ ti kú. Àwọn tí kò tilẹ̀ kú kò tún mọ̀ wá mọ́ nítorí ọjọ́ pẹ́ tí a ti lọ. Nígbà tí a sì dé ọ̀dọ̀ ọba wa ó ti darúgbó ojú rẹ̀ sì ti di bàìbàì. Ó sì pẹ́ díẹ̀ kí ó tó mọ̀ wá. Ṣùgbọ́n nígbà tí ó ń rántí ẹni tí a jẹ́ tí a sì fi ẹ̀bùn àti ìwé tí ọba òkè láńgbòdo fi ránṣẹ́ sí i hàn án. Ó yọ̀ púpọ̀. Ó rọ̀ mọ́ wa lé ọrùn. Ó kí wa dáadáa. Ó fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn fún wa. A sì di olówó láti ọjọ́ náà wá. Báyìí ni ìtàn ìgbà tí mo lọ sí òkè láńgbòdo parí. Ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo, ìbá tí wọ́n sọ fún ayé mọ́ lákòókò yìí ni èyí. Mo fẹ́ kí ẹ fi ìtàn ìgbésí ayé mi yìí ṣe àríkọ́gbọ́n kí ayé ti yín bá dára. Ó dìgbà onílére ilé o. Bí ọkùnrin náà ti sọ báyìí tán a kò rí i mọ́. Ṣùgbọ́n a rí ìwé kékeré kan ní ilẹ̀. Ohun tí wọ́n sì kọ sínú ìwé náà ni èyí: àkàrà oògùn bàbá òmúlẹ̀ mófo. Ẹ̀yin ọkùnrin àti obìnrin ti ilẹ̀ Yorùbá, ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ kí a pe àgbà ní wèrè. Ẹ fi ìtàn inú ìwé yìí ṣe àríkọ́gbọ́n. Olúkúlùkù yín ni ó ní ìṣòro láti bá pàdé nínú ayé. Olúkúlùkù ni ó ní òkè láńgbòdo tirẹ̀ láti lọ. Olúkúlùkù ni ó sì ní ìdìnà tirẹ̀ níwájú. Bí dídùn ti ń bẹ nínú ayé bẹ́ẹ̀ ni ìkorò ń bẹ. Bí òní dùn ọ̀la lè korò. Bí ọ̀la tún korò ọ̀túnla lè dàbí oyin. Kọ́kọ́rọ́ ayé kò sí lọ́wọ́ ẹnìkan. Bí ẹ bá ti ń bá ìrìn àjò yín lọ nínú ayé tí ẹ̀ ń ti orí dídùn bọ̀ sí orí kíkan, ẹ máa gba ohun gbogbo tẹ̀ríntẹ̀rín kí ẹ máa ṣe bí ọkùnrin kí ẹ sì máa rántí pé ẹni tí ó bá ran ara rẹ̀ lọ́wọ́ ni Ọlọ́run òkè ràn lọ́wọ́. Ìtàn mi parí náà wà yìí.
kí ó gba orógbó jẹ kí o má ṣe gba obì jẹ nítorí orógbó ní gbó wọn sí ayé obì ní sí bí wọn sí ọ̀run ó dìgbà díẹ̀ náà mo rò pé ẹ ó tún máa rí ọwọ́ mi níjọ́ mìíràn ẹ jẹ́ kí n gbàdúrà fún yín kí n sì dá músò mẹ́ta ayé yóò yẹ yín orílẹ̀-èdè yín yóò túbọ̀ máa pọ̀ sí i ní ọgbọ́n àti ní agbára àwa ènìyàn dúdú kò ní rí ẹ̀yìn mọ́ láéláé músò ẹ kú ìgbádùn ìtàn yìí o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa parí ìwé yìí láyọ̀ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti bá wa bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ join láàrin ẹ̀yin tó ṣe pé ìgbà àkọ́kọ́ yín leléyìí ẹ ṣé ẹ kú ìfarabalẹ̀ ìní náà la parí ìtàn ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ eléyìí tí alàgbà Dayo Fagowa kọ àyọkà sì ń tẹ̀síwájú o a ó bẹ̀rẹ̀ ìwé mìíràn lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run kẹlẹ́mì má gbà á èmi á ní tí mo ṣe tán mo fẹ́ lé bàbá tó bí mi lọ́mọ tẹ́ ẹ bá gbọ́ pé Láìdé ọmọ wọn nílùú Gbọ̀ngàn kò ń ṣe mistake o tẹ́ ẹ bá sì tó gbọ́ pé Ìbàdàn nílé Olúyọ̀lé èmi kan náà ni ṣe bẹ́yìn àgbàlẹ̀ wípé ẹyẹ ń fi apá kan fò á sì lè nílé bàbá kámọ́ nílé ìyá èmi náà ni o èmi ọmọ yín èmi ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ní Dayo Agboola RadioTv àwọn náà láti ń ka àyọkà sí yín létí mo ṣe tán mo fẹ́ relé bàbá tó bí mi lọ́mọ èmi á ní èmi nìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà mọ́jọ èmi lọ́lá lọ mí ọmọ abáṣujú orúkọ èmi ìjàkadì kátàkìtì lóru ọ̀fà ìjàkan tí wọ́n ń jà lọ́fà lílé ọlá lọ mí ó ṣojú ebè ó ṣojú poro nínú oko ìbá ṣojú olóko ní olóko ìbá làwọn ẹ jẹ́ ká tó pàdé níjọ́ mẹ́jọ ní ìwé mìíràn la tún máa mú níjọ́ mẹ́jọ ìtàn mìíràn lórí àyọkà ẹ fi kalẹ̀ sí ẹ máa gbádùn rẹ̀ ẹ ṣé kẹlẹ́mì má gbà á ó dàbọ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú Gbọ̀ngàn Olúfi ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú Gbọ̀ngàn Olúfi ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. ṣá máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ Láìdé máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ ètò tó ń kọ́ ní lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa àyọkà yìí ṣá máa kà á lọ every Thursday gbogbo ọjọ́ Àlàmísì àyọkà yìí ṣá máa kà á lọ aago 5 ìrọ̀lẹ́ Maryland àyọkà yìí ṣá máa kà á lọ aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa àyọkà yìí ṣá máa kà á lọ tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn àyọkà yìí ṣá máa kà á lọ Dayo Agboola níbẹ̀rẹ̀ ó ti gbọ́ àyọkà yìí ṣá máa kà á lọ Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lágbọ́ fún ètò yẹn àyọkà yìí ṣá máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ. Meet Olaide Oropo on Ayoka program every Thursday 5 p.m. American time, 10 p.m. Nigerian time, and 9 p.m. Ghana time on Dayo Agboola RadioTv. You can call us on +1443 760 8578. Ayoka, you can't afford to miss it. Catch ya! Dayo Agboola ni bàbá o, RadioTv gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, RadioTv gbogbo ayé. Wọ́n ń bọ́ lẹ́bìrìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o, Dayo Agboola. RadioTv kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o, Dayo Agboola. RadioTv nígbà tí mo Maryland, Dayo Agboola. RadioTv Dayo Agboola. Gbogbo ayé ló ń gbọ́ Dayo Agboola RadioTv.
You can join us on Facebook at these pages: Babalonta, Dayo, Agboola RadioTv, Samis Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola RadioTv, the ultimate in audio visual.